Ọlọ́run ọba tó pa wọ́n wọ́n ti wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àìkú Prophet Michael Olohumbe ti ìjọ gọ́ọ̀bẹ̀ ministry tó wà ní Akéọdé ní ìpínlẹ̀ Èkó bí ọ̀rọ̀ àlá náà ni à ń bá bọ̀ ìbá níbi tí a bá roko sí ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ibi tá a mú dé àti sàlẹ̀ nípa àwọn àlá ọjọ́ ọ̀ṣun bàtà nù ẹni tí òjò pa àti sọ̀rọ̀ nípa yìí lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n bá yìnbọn fún lójú omi. Àwọn èèyàn náà ń béèrè gbogbo question yìí lọ́wọ́ yìí. Àwọn èèyàn ń kọjá pé àwọn èèyàn lálàá wọ́n dẹ̀ fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ so ẹgbẹ́ àlàpẹ́ atọ́nà náà ni àlá jẹ́ so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pé tí wọ́n ti yìnbọn fún yàn lójú àlá kí ni ìtumọ̀ rẹ̀. Ó ṣe nǹkan tó dà sí àpẹta ní ẹsẹ̀ àpẹta iṣẹ́ òkùnkùn ni tó bá ti yìnbọn fún ẹ lójú àlá má dúró má rọ̀ṣẹ̀ nítorí téèyàn bá ṣọ èèyàn máa ń àwọn ẹlòmíì máa ń kú ìlú dé tí wọ́n bá ní orí ọ̀fẹ́ rárá gbà rárá ṣùgbọ́n tó bá fi lè yìnbọn fẹ́ torí pé ó ní ìbọn fún ẹ ó kú lójú àlá ó wá jí lójú ayé ìyẹn mí pé o ò ní kú bẹ́ẹ̀ dìde fúnra ẹ ṣùgbọ́n tó o bá kà kún tó kàn ó pé àlágọ̀ kí ni mo ṣe fún yàn tán yìnbọn fún mi ogun sì máa ja onítọ̀hún yẹn ó sì máa gbé nǹkan àìsàn kan rán tó máa fi kú àìsàn yẹn máa gbé sí lára torí nǹkan tó ń yìn fún yẹn ó wọnú ààrẹ ẹ̀rí ó máa treat nǹkan yẹn ló máa nurse nǹkan yẹn náà tí ò bá ṣọ́ra òun ló máa padà pa àfi tí afẹ́fẹ́ yẹn bá padà tíṣẹ́ ìràpadà tó wà ìràpadà tó dójú ẹ̀mí táwọn ọ̀run dá sí tán lé ọfà ìbọn yẹn jáde nínú ara ẹ̀ òun nìkan lónítọ̀hún lè yege ló lè kó nínú ogun tí wọn bá lé ọfà yẹn jáde tí ó fi di pé àìsàn yẹn bá onítọ̀hún yẹn kó tó kú òǹbẹ àpẹdà kò jù bẹ́ẹ̀ lọ. tí wàá lára pé àwọn ìjàgbé sára ń kọ́ kì í ṣe ìgbẹ̀rẹ̀ sára. Ìkórìíra ni wọn máa kórìíra ẹ̀ ní bẹ́ẹ̀ ó pín sọ́nà méjì tí wọn bá lálàá tí gbogbo èèyàn rí ìgbẹ́ lára yẹn tí ò ń ṣòwò lórí òun yà sára tó yẹ pé àwọn èèyàn náà ó lágbájá gbogbo lára ẹ̀ gbogbo tó ń gbẹ ni ó máa dolókìkí yàn láyé ó lè jẹ́ kó jẹ́ kankan lásìkò yẹn ó máa padà wá jẹ́ nǹkan nínú èèyàn láyé bẹ́ẹ̀ tó bá lálàá wípé ó yàgbẹ́ sára òǹbárẹ̀ ń tọ́lẹ̀tì fàsẹ́yìn ó jẹ́ kí wọ́n like you are somebody that people need to love ó jẹ́ kí gbogbo ayé like ẹ kọ́ máa nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó ń ṣe kọ́ máa nífẹ̀ẹ́ ẹnìkan wá wà nínú ilé ayé ẹ ó lè jẹ́ ìyàwó ó lè jọkọ ó lè jẹ́ ìyá ó lè jẹ́ àbúrò ó máa jẹ́ pé nínú ó lè jẹ́ gbọ̀n tó ń bá ẹ jà sí ògo pé ògo ọmọ yìí fẹ́ búyọjú tòun lọ fún díẹ̀ yìí nítorí pé ògo ọmọ yìí fẹ́ búyọjú òun ò ní gbà fún òun ló ń sa àbìlì yẹn ló mú ẹ̀yà gbé sára dá instead of kọ́ máa fẹ́ràn ẹ wọ́n máa kórìíra ẹ gbogbo wọn tó bá ń ṣe àmàlú ti pọ̀ jù ó ti ga jù kí ló mean bó sọ̀rọ̀ láwùjọ á ní kí ni ó fẹ́ kán worship wọn ni ẹ̀kíní kan wọ́n máa yẹn lára irú èèyàn bẹ́ẹ̀ tó bá mú lára ẹ̀ síra ẹ̀ ó lè padà di ọba nígbẹ̀yìn kí gbogbo àwọn èèyàn wá tẹríba fún nígbẹ̀yìn ó ṣe jẹ́ ni. so ẹ ká tún mú ilé ìsà tí yẹn bá lálàá pé òun fún rẹ̀ lálàá pé òun ṣaláìsí. Ó pín sí méjì ìyá o tí ó bá lálàá pé wọ́n pa òun dẹ́kun tó jí sáyé wọ́n ń sọ fún pé ogun ń bọ̀ lọ́la pé kò ní nẹ́ẹ̀mí gígùn kó múra sí ìkànnì ẹ̀ tó bá wá lálàá wípé wọ́n pa òun ó sì lè ṣe é yí padà májẹ̀mú yẹn lè yí kúrò wọ́n ti ń sọ fún pé ogun ń bọ̀ wọ́n hàn láti ẹ̀ pé ogun ń bọ̀ ẹnìkan ń ṣọ́ ẹ̀mí ẹ̀ ẹnìkan ń fa okùn ẹ̀mí ẹ̀ òun ni tó bá tètè múra àdápadà ó lè dápadà sórí ẹni ẹ̀ ẹ rí i pé amani ó ti kọ̀wé ikú Mọ́dékáì àtàwọn Júù ó dẹ̀ ti fowó ṣe ó ti náwó sí ó ti gba gbogbo ẹ̀tọ́ tó jẹ́ kó gba ìwé àṣẹ ó ti gbà lọ́wọ́ Áúsúrésì ọba ẹ̀rí ṣùgbọ́n Ọlọ́run yí padà nǹkan tá nígbà tí Mọ́dékáì mọ̀ ó lọ fún ẹ̀bẹ̀ ọjọ́ mẹ́ta tó bá kàn sọ pé tí Bíbélì bá ń sọ̀rọ̀ pé èèyàn gbàdúrà fọjọ́ mẹ́ta ẹ má rò pé kàn ń gbàdúrà o ó lè gbé ìgbésẹ̀ o wọn ò ní sọ ìgbésẹ̀ Bíbélì ò ní sọ ìgbésẹ̀ yẹn o nítorí Bíbélì ò fẹ́ kí èèyàn máa bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oríṣiríṣi tó máa lágbára nítorí pàwọ́ àtàwà nísìnyí àmọ́ tí nǹkan yẹn máa já sí Bíbélì ò ní sọ̀rọ̀ sí ìgbésẹ̀ yẹn o Bíbélì kan tí Bíbélì máa sọ̀rọ̀ sí ṣe é mọ̀ ṣá òun ní ọ̀nà tí ẹ kàn máa pray ìjọ mẹ́ta ló gbé ìgbésẹ̀ tó gbé láàrin ìjọ mẹ́ta
ó yí ikú Hámánì padà sórí Hámánì. Hámánì fi orí gbé ikú ara ẹ̀. Lẹ́yìn tí Hámánì fi orí gbé ikú ara ẹ̀, ìṣẹ̀lẹ̀ tún ṣẹlẹ̀, I'm telling you, tó jẹ́ pé gbogbo ọmọ Hámánì 10 ló bí. Ìyàwó ẹ̀ ṣeréṣe òun ló ṣe olórí wọn. Gbogbo ọmọ ẹ̀ 10 àtàwọn ìbátan ẹ̀ tó ń jókòó sínú gúrùpù tó ń ṣe mítìn, gbogbo ẹ̀ náà kú. Àwọn ìbátan ẹ̀ tó tún wà nílùú Ṣíṣánì, ọba pàṣẹ, ó ní kán má ṣe jẹ́ kán wà láàyè because ìgbésẹ̀ tí Mọ́dékáì náà gbé ó ní agbára. So nígbà míì tí wọ́n bá lárú àlá bẹ́ẹ̀, wàá gbé ìgbésẹ̀ fún ilé ayé ẹ̀ kó lè rojú, kí ilé ayé ẹ̀ kó lè ráyè, fún ọ̀rọ̀ ẹ̀ kó lè nítumọ̀. Òun láti gbé ìgbésẹ̀ yẹn. Ìgbésẹ̀ yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan tí ò ṣeé ṣe kó ṣeé ṣe, ló máa jẹ́ kí ìyípadà rere kó dé, kí ìbànújẹ́ kó fò lọ láyé ẹ̀. Now bí ọ̀rọ̀ àlá yẹn ṣe máa ń rí nìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá rí pé wọ́n gbé òun sínú kòtò tán dẹ̀ bò ó mọ́lẹ̀, kò sọ́nà tó lè gbé gbà. Ọ̀rẹ́ ìran tún sì lè, Ọlọ́run lè ṣe ìyípadà, á jẹ́ pé wọ́n á fi ẹ̀mí ra ẹ̀mí fún ẹ láì ṣe pé ìfẹ́míra, because Bíbélì sọ pé nítorí pé mo fẹ́ tó o dẹ̀ jẹ́ ẹni rere, ó ní màá fi ẹ̀mí ẹlòmíì rọ́pò ẹ̀mí ẹ̀. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rí wòlíì tó dájú tó jẹ́ ọmọ Ọlọ́run, á bẹ̀bẹ̀ débẹ̀ yẹn fún un. Wọ́n á dá ikú yẹn padà sí ọ̀nà jíjìn, ó lè jẹ́ sórí ọ̀tá ẹ̀ bí Mọ́dékáì ṣe dá padà sórí Hámánì. Hámánì kọ́kọ́ ló wá kú, ọmọ ẹ̀ 10 kú, ìyàwó ẹ̀ kú, ẹbí ẹ̀ kú, bàbá ìyàwó ẹ̀ kú, ìyá ìyàwó ẹ̀ kú, gbogbo àwọn fámìlì ẹ̀ tó wà níbẹ̀, because Ọlọ́run ti sọ fún Sọ́ọ̀lù kó pa gbogbo Amálẹ́kì. Àwọn tí ò rí pa nígbà yẹn tí ìran wọn tún wá gòkè padà, tó wá lọ gòkè ní kó lọ Bábílónì, àwọn náà ni Ọlọ́run tún wá pàpà pa wọ́n, nítorí pé ó lọ talu ìkan nínú ọmọ Ísírẹ́lì, ó dẹ̀ robi sí wọn, ó fẹ́ gbẹ̀san lára Ísírẹ́lì. Nǹkan tọ́lọ́run ṣe, Ọlọ́run ṣe nǹkan wá fẹ́ gbẹ̀san. Mi ò mọ ibi tọ́lọ́run ti ṣe nǹkan tó ṣàṣìṣe rí. Ọlọ́run ṣe nǹkan òun wá fẹ́ gbẹ̀san, ẹ̀san tó fẹ́ gbà yẹn ló padà dà sórí ara ẹ̀. Ọlọ́run pàbó, Bíbélì sọ pé wọ́n fi òkú wọn, wọ́n fi kún gbogbo Ṣúṣánì àti ìgbèríko. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn Júù á nágbára sí. Mọ́dékáì wá di aláṣẹ. Látòní lọ, gbogbo ẹni ro kú sí ẹ, òun ló máa kú o. Ìwà wá di aláṣẹ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa. Jésù Olúwa. Ká sọ nípa orí òkè wa. Ìgbà wo ló máa bẹ̀rẹ̀? Orí òkè ti bẹ̀rẹ̀ báyìí. Orí òkè ti bẹ̀rẹ̀ báyìí. Lọ́ndì 23 ló ti bẹ̀rẹ̀ báyìí. Ó ti bẹ̀rẹ̀ báyìí lọ́ndì 23, ó dẹ̀ ń lọ fún 40 days 40 nights. Ìyẹn náà pè ní orí òkè tí máa ń gùn òpin ọdún ni. Ẹ̀rí pé tí ọdún bá ti ń lọ sópin, àwọn èèyàn gbọ́dọ̀ fi ìbànújẹ́ wọnú ọdún tuntun àbí ìṣòro tó kọlù wọn kó kó bá wọn dé ọdún tuntun ìyẹn kúrò. Wọn ò tún wá gbọ́dọ̀ wọnú ọdún tuntun pẹ̀lú gbogbo difficulties yẹn tó wà lọ́nà wọn. So tó bá yá gbọ́n, ìwọ wà náà tọ́lọ́run fẹ́ tú sílẹ̀ nísìn. Ìgbọ́ràn òun ló máa ń jẹ́ kéèyàn kó ṣẹ́gun bí ìgbà tẹ́ pé kò lógun. Kò sẹ́ni tí ò lógun, bẹ̀tì ìgbọ́ràn ó máa ń ṣẹ́gun ogun fún yàn. Now màá fún ẹ nọ́mbà tí n bá ti pè é sí, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó tọ́ ẹ. Èmi ò fẹ́ kéèyàn kàn pè mí lásán, nítorí pé èmi gan ò ṣe lásán, èmi gan gbààwẹ̀ pẹ̀lú ìmísí Ọlọ́run ni. So anything asán mo kúrò nínú gbogbo plans wa, now nọ́mbà náà ni nọ́mbà ayọ̀ ẹ̀, nọ́mbà ògo ẹ̀, nọ́mbà tó fi dìde ni. Bẹ́ẹ̀ ni wọ́n ti yọ ẹ́ lẹ́nu, ṣùgbọ́n o ò ní rí ìyọnu mọ́, o máa rí ìyanu, torí orí òkè yẹn orúkọ ẹ̀ ní ìtúsílẹ̀, láti yí ìyọnu sí ìyanu. Ìwọ́dẹ̀ ní ìyanu kan, ìyọnu kan fi sáyé yẹn kò ń ṣe tiẹ̀. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, o lè bẹ̀rẹ̀ sí ojú rere rẹ̀. Now 070 360 38757 070 360 38757. WhatsApp number mi 091 356 42057. Gbọ́ lẹ́ẹ̀kan sí 091 356 42057. Wá gbọ́ program máa lọ ní ojoojúmọ́ nínú ìjọ Ọlọ́run alààyè ní dédé agogo 9 láàárọ̀ títí di aago 11. Wọ́n pe àsìkò yín ní àsìkò ìtúsílẹ̀. O ò gbọ́dọ̀ gbà fún Sátánì láti bá ayé ẹ jẹ́. O ò ní gbà ní o. Gbogbo àwọn tó ń dépò yẹn ní kálukú ń dún ní. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kọ́lọ́run fún ẹ ní wòlíì tiẹ̀. Tèmi bá ṣe wòlíì tiẹ̀ pé tàbí kó máa bọ̀ nínú program yẹn every day látọ̀dí 23 títí di 41 days. Òun ni ẹ̀bẹ̀ yẹn máa wà. O ní àǹfààní tó bá ti wá, wàá rí mi face to face báyìí. Àjọ gbàdúrà pọ̀ láti aago 9 àárọ̀ yẹn títí di aago 11 prayer máa lọ. Láti aago 11 títí di aago 3 ọ̀sán counseling and prophecy ó máa wà. Orí pẹpẹ ni máa jókòó sí, bí mo ṣe ń counseling máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín. Kí n tọ́lọ́run bá dẹ̀ sọ fún mi pé kí n ṣe nípasẹ̀ àdúrà fún ẹ. Tó bá ti ní tí ìgbọ́,
now ọ̀rọ̀ ẹ ti dayọ̀ o níṣòro yẹn o ìṣòro yẹn o kọjá abẹ yẹn iye àwọn tí ò gbọ́ràn àwọn náà ń bọ́ sínú ewu iye àwọn tó bá gbàgbọ́ wọ́n máa ń kó sínú ewu bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi Ọlọ́run kó tọ́ ẹ ní o láìkí nǹkan máa ṣe lásán má fara pè mí you can pray to God if I'm a prophet of God if God say yes you now call me kò jù bẹ́ẹ̀ lọ èmi fẹ́ kéèyàn gbàgbọ́ wípé Ọlọ́run ló rán òun sí mi so àwọn tí èèyàn pọ̀ lórí mídíà ṣùgbọ́n tèmi bá jẹ́ wòlíì yẹ jẹ́ kí Ọlọ́run fọwọ́ tọ́ ẹ bíbélì sọ nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 10 ó ní ọwọ́ kan kàn mí ọwọ́ tí mo nà yìí wọ ọwọ́ mi bó ṣe ń wò mí ọwọ́ yìí máa kàn ẹ́ tí ọwọ́ yìí bá ti kàn ẹ́ tó o bá ti feel ẹ pé yes this man and touch me by his grace call me it is you are blessed in Jesus name so kò jù bẹ́ẹ̀ lọ number 8 ọmọbọgẹ ní Akíọdé Òjòdúbágà number 8 ọmọbọgẹ ní Akíọdé Òjòdúbágà Lagos ọ̀nà mi ò mú rárá kò jù bẹ́ẹ̀ lọ God bless you. God bless you. God bless you. Ọ̀nà náà lọ́gbọ́dọ̀ pàtàkì Prophet Michael Olohumbe ti ìjọ God Ministry ní Akíọdé ní ìpínlẹ̀ Èkó. A tún máa tẹ̀síwájú nínú àwọn ètò wa. Ẹ̀dùn báwo lè pàdé ní orí kan nínú ìgbà ṣe. Yes, ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wo ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event